Ọlọ́run ròyìn àwọn sàhábà nínú Kùránì Ọlọ́run sì ròyìn pé èèyàn rẹ̀ ni wọ́n Ọlọ́run ṣàlàyé pé wọ́n kó lu wọn wọ́n lọ sí Madina. wa fil fatihi ayun li sahabati tamdahu. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ròyìn wọn Ọlọ́run ní walladhina amanu ẹ̀rí Ọlọ́run ní ẹ̀rọ àwọn tí wọ́n gbàgbọ́ wa hajaru wọ́n tún fi lélẹ̀ wọ́n fọ̀ náà lẹ̀. Bismillah walhamdulillahi wassalatu wassalamu ala rasulillahi al-amin wa ala alihi wa sahbihi wa mawalahu wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni àkọ́tún ìtọ́yìn ètò wa ètò Fiqhul Islam eléyìí tí Monday sí gbọ́ wa ní gbogbo ọjọ́ Àlàmísì láago 6 àbọ̀ sí aago 7 nírọ̀lẹ́. Abi Allah subhanahu wa ta'ala bimannihi wa karamihi wa judihi wa fadlihi fún gbogbo àwọn tí wọ́n jẹ́ onígbọ̀wọ́ ètò Fiqhul Islam oríire ayé oríire alqiyama Ọlọ́run dákun kí ó máa sábà ní ṣe fún wọn. Abi Allah subhanahu wa ta'ala àwọn ashabul fadilati ulama tí a máa ń bá pàdé lórí ètò yìí tí wọ́n máa ń dá wa lẹ́kọ̀ọ́ kí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó bá ní ṣe àlékún dáadáa wọn. Lẹ́ni insha Allah a tún máa pàdé ọ̀kan kan nínú àwọn olùmọ̀ wa àwọn bàbá wa fadilatu shaykhina al-imam Qamaruddin Yunus Akorede hafidhahullah tí wọ́n jẹ́ aláṣẹ àtolùdarí Al-Hidayah Center ní Ọlámbẹ́ ní Ogun State. Abi Allah subhanahu wa ta'ala Ọlọ́run kó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa. Abi Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọ́lọ́run kó bá ní mójútó wọn. Gbogbo kìràkìtà wọn lílọ bíbọ̀ wọn lórí kí ẹ̀sìn Ọlọ́run Ọba àti súnà Nábì lè gbórí. Abi Ọlọ́run bá Allah kó má jẹ́ kó já sí pàbó Ọlọ́run ní òun ọ̀ràn wọn ṣe. Sheikh karamakumullah abani salamu salamu jama'a. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ó wà àwọn bàbá wa ní àti gbọ́yìn akí wọn àtún kí gbogbo àwọn tí wọ́n jẹ́ alábàárin wọn wá sí orí rédíò Abu Muhammad Sa Sharif àti gbogbo àwọn bàbá wa tí wọ́n tẹ̀lé wọn wá náà. Jazakumullahu anna wa anil muslimina khayra. Akramakumullah Sheikh. Nti afẹ́kẹ́ bá ní gbéyẹ̀wò láàrin wọn bá àsìkò tá ní. Wọ́n náà ni tó ní bá ṣe pọ̀ pẹ̀lú àwọn sàhábà. Àpá àkórí náà ni fadlu sàhábati wa khuturatu sabbihim. Ọlá eléyìí tó wà fún àwọn sàhábà. Ewu wo ló sì ń bẹ ń bí kéèyàn mọ bọ ẹnu àtẹ́lù. Alhamdulillah. Allah yahfazukum. Alhamdulillah alladhi ikhtara sahabata li rasulihi sallallahu alayhi wa sallam li tabligh risalatihi. Wassalatu wassalamu ala nabiyyina Muhammadin wa ala alihi ajma'in wa ashabihi ajma'in. Adúpẹ́ fún Ọlọ́run Ọba wa. Alhamdulillah. Ọba tí ó ṣà àwọn Abubakar, Umar, Uthman, Ali àtàwọn tó kù náà tó ṣà wọ́n lẹ́sà fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run pèpè àwọn kalẹ̀. Ọlọ́run dá wọn, ó wá tarí wọn sọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Nítorí kí iṣẹ́ Ọlọ́run Ọba kó lè bá débi tọ́lọ́run fẹ́ kó dé. Ọlọ́run ní ó mú ṣẹlẹ̀ débi tó fẹ́ dé. Àmọ́ yóò lo Ànábì àtàwọn sàhábì yóò lòun sábàbí. Ọlọ́run Ọba tó wá yan àwọn sàhábà yìí ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí sẹ́nà fi rọrùn táwọn náà fi wá bá ìsìlámù náà. Ọlọ́run bá náà lọ́ba tá a dúpẹ́ fún wọn. Alhamdulillah. Ìkẹ́ Ọlọ́run kó bá Ànábì wa Muhammad Sallallahu kó bá gbogbo àwọn ará ilé nígbà mọ́kọ́ mo ní wa ala alihi ajma'in. Kó bá gbogbo àwọn ará ilé pátá. Àdánwò tí báyàn tẹ́yìn fi yọ̀ kánlẹ̀ nínú àwọn ará ilé Ànábì kọ́lọ́mọjọ́ ṣẹlẹ̀ sáwà. Wa sahabihi ajma'in. Àti gbogbo àwọn sàhábà rẹ̀ pátá láì yọ nìkan lẹ̀ nínú wọn. Fìtínà tí dé báyàn tẹ́yìn máa fi yọ̀ kánlẹ̀ nínú àwọn sàhábà jọ́ mọ́ sépèlé. Àyàfi. Tí ó mọ̀ ní gbogbo àwọn sàhábà gbogbo wọn ní kèfèrí. Ọlọ́run musa sọ wá ń bẹ̀. Àmín. Ìkẹ́ Ọlọ́run Ọba Allah àtàánú rẹ̀ kó bá gbogbo wọn lápapọ̀ tó láwọn ará ilé àtàwọn sàhábà yìí náà wọ́n dúró ti Ànábì wa Muhammad. Àwọn ará ilé ògbẹ́yìn bẹ́ẹ̀ ni àwọn sàhábà náà àwọn náà kẹrẹ̀. Ọlọ́run musa bá kẹ́ gbogbo wọn. Mọ́jọ̀ kan lẹ̀ láì kẹ́nu wọn ọlá agbára Ọlọ́run Ọba. Ọlọ́run jẹ́ sin wọ́n dàrú o mọ́jọ́ àṣàgbákò. Àgbákò tí atẹ́gùn rẹ̀ ń fẹ́ ká kọ́lọ́mọjọ́ fẹ́ dọ́dẹ̀ ní kọ̀ọ̀kan wa o. Kí ni àgbákò náà ní àtàṣayọ̀. Àtàṣayọ̀. Kéèyàn mú kan náà àwọn sàhábà kó ní Ali nìkan ni àwọn gbàgbọ́. Ali nìkan ni mùsùlùmí. Ali nìkan ni sàhábà tí Ànábì fílẹ̀ lérí dáadáa. Gbogbo àwọn tó kù kèfèrí ni wọ́n. A'udhu billahi. Wọ́n pín tàṣayọ̀ ọ̀nà àtẹ́gùn burúkú ni kọ́lọ́mọjọ́ ọ̀fẹ́ sílékè wa. Mọ́jọ́ ọ̀fẹ́ dé mọ́sálásí wa. Mọ́jọ́ ọ̀fẹ́ sínú ilé ẹnì kọ̀ọ̀kan wa. Mọ́jọ́ pọ̀lọ́wọ́ dàrú o mọ́jọ́ sin wọ́n bàjẹ́ o. Yóò wá jẹ́ ká ṣàlàyé nípa ọlá tó wà fáwọn sàhábà àti ewu tó wà ń bí kéèyàn máa bú ọ̀kan nínú àwọn sàhábà Ànábì. Ẹni bá ti bú ọ̀rẹ́ rẹ̀ ìwọ náà ní bú yẹn. Abdullahi ibn Saba Yahudi ni ọmọ Yaman òun ló wá dẹ̀sìn rú o
Allahu Akbar. òun ló wá dá ẹ̀sìn àwọn ṣe alẹ̀. Yahudi ni kìí ṣe mùsùlùmí nígbà wọn lé Islam lé bá tí wọn rí lé bá wọn wá òpin táwọn ṣe ni pé ẹjí káwọn náà kúkú lọ lè darapọ̀ mọ́ wọn káwọn náà máa pẹ̀lú àwọn ní mùsùlùmí báwọn bá ti ń pẹ̀lú àwọn ní mùsùlùmí àwọn máa bàjẹ́ láti inú bọ́tà alẹ́ ọ̀bá mú wọn bọ́tà àtà ọ̀bá rí wọn mú ẹ̀díkà dọ̀tà alẹ́ àwọn ọjọ́ kírun àjọ máa gbààwẹ̀ àjọ máa lọ mọ́sálásí náà ni àmọ́ wá bà nǹkan jẹ́. Abdullahi bin Saba ilé máa wọnú Islam lọ́wọ́ gbẹ̀yìn tí àfáwọ̀ Usman fẹ́ parí àlífà tiwọn ló bá bẹ̀rẹ̀ sí sọ pé àwọn ará ilé ànábì àwọn ni sàhábà àwọn ni sàhábà tí ànábì filẹ̀ o gbogbo àwọn tí ìsara ilé ànábì gbogbo àwọn yẹn ti di kèfèrí lẹ́yìn ànábì o èrè tá dùn bá dàrọ̀ sùn ẹ wò pé ẹ rí i pé ọ̀rọ̀ yẹn kò wọnú ọpọlọ tó gbádùn ẹni tó lè embrace irú ẹ̀sìn yìí lẹ́ni tó pọ̀ lẹ́yìn ti dọ̀tí lẹ́ni tí ò ní kan ṣe inú ẹ̀sìn wa àwọn sàhábà tọ́lọ́run sàlẹ́sà tọ́lọ́run wá kó wọn ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ọmọ ìyá mi ẹ̀sìn ṣíà ò ní rí ìdíjòkó lọ́rin pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run bá wa ẹ̀sìn ṣíà kò ní rí ìdíjòkó nílẹ̀ Yorùbá gbogbo ibi tó ti wà Ọlọ́run bá wa parí Ọlọ́run bá wa mú kó ń bẹ̀ àwọn tí wọ́n ń ṣe àtàwọn aláìmọ̀kánu wọn àtàwọn tí wọ́n ń ṣe tíraka ló fi wá wò pé ayin tí àwọn Yahudi sọ yìí náà ó yẹ kọ́kọ́ rẹ ti Ọlọ́run sábà fi gbogbo wọn mọ̀nà ojú ọ̀nà Islam mọ́jẹ̀sìn wọ́n dàrú o kò sí ní táwọn mú lọ́run tójú Islam lọ o anytime lẹ́yìn lè paná o anytime lẹ́yìn lè dákẹ́ o Islam náà là ń mú lọ Islam náà Ọlọ́run mọ́jọ́ bàjẹ́ ká tó kù láyé o. Asahaba àwọn sahabe umul ladhina laqaw nabiyya àwọn ni wọ́n pàdé ànábì wa amanu bihi wọ́n sì gbà fún wa matu ala Islam wọ́n sì kú lẹ́yìn Islam nínú wọn ni Abubakar Siddiq radiyallahu anhu nínú wọn ni Umar bin Khattab radiyallahu anhu nínú wọn ni Uthman bin Affan radiyallahu anhu ẹ máa rọdí wọn radiyallahu ta'ala anhu nínú wọn ni Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu wọ́n pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ lọ́kùnrin wọn àti lóbìnrin wọn nínú wọn ni yàwó Aisha radiyallahu ta'ala anha nínú wọn ni Hafsa radiyallahu ta'ala anha tọ́ àwọn ọba sàbẹ̀ kan jà àwọn èsì ìbú sàbẹ̀ ẹnìkan ò sí nínú wọn bú sàbẹ̀ àfẹ́ntọ́ rẹ̀ ti dàrú torí pé àwọn sàbẹ̀ lọ́lá lọ́dọ̀ Ọlọ́run púpọ̀ fọ́dílù sàhábà àkọ́kọ́ láti wọ́n ní pé Ọlọ́run kò mímí kò mú wọ Ọlọ́run ò mú bàbá tèmi kò ní bàbá ti tiẹ̀ kọ́ wá fi ṣe ọmọlẹ́yìn ànábì Ọlọ́run dìídì sàwọn eléyìí ni ikhtarahumullahu ta'ala li tabligh risalati Ọlọ́run mọ̀ pé àwọn eléyìí ni wọ́n lè ṣiṣẹ́ pẹ̀lú ànábì tí Islam lè débi tọ́lọ́run fẹ́ kó dé wa hum ma'a Muhammad àwọn tàbí ń bẹ pẹ̀lú ànábì gbogbo gbà ní Ọlọ́run pọ́n wọn lé Ọlọ́run sọ náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run bá ní Muhammadur Rasulullah Muhammad òjíṣẹ́ Ọlọ́run walladhina ma'ahu sọ̀rí alladhina ma'ahu yẹn àwọn kan náà ń jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ní àwọn àtàwọn tí wọ́n wà pẹ̀lú ẹ̀ wíwà pẹ̀lú ẹ̀ òun ló jẹ́ kí iṣẹ́ yẹn rọrùn ma'ahu wọ́n wà pẹ̀lú ẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ashidda'un 'alal kuffar ruhama'un bainahum wọ́n lè lérí àwọn kèfèrí tó fẹ́ pa ní ẹ̀sìn wọ́n ti máa ṣàánú ara wọn Ọlọ́run ròyìn ànábì yẹn ròyìn yẹn walladhina ma'ahu náà Ọlọ́run bá ní tàràhùn àtànábì àtàwọn lẹ́dínà máa wù àwọn sàábé ẹ̀rí wọn orúkà àǹsùjàdà àwọn ọmọ kírun gan Ọlọ́run pé ànábì nìkan ní kírun wọ́n ní wọ́n lẹ́dínà máa wù àwọn lẹ́dínà máa wù yìí làwọn síyà ní wọ́n ti kó ní Mùsùlùmí nígbà tá ànábì lọ wọ́n ní kọ́dà nígbà tá ànábì wà láyé gan ni wọ́n ti ń ṣe nífàkù yẹn wọ́n kàn gbé hàn ní nígbà ànábì wà lọ tán ni wọ́n á di kèfèrí kí ló dé tó fi di kèfèrí wọ́n ní wọ́n gbá lè fàfà lè torí ẹ̀ ni wọ́n ṣe di kèfèrí síwọ́n náà tó ń gbọ́ mi báyìí síwọ́n náà pé ọ̀rọ̀ yẹn sórí pé ẹnìkan ò ní gbàgbọ́ àfẹnitọ́lọ́run ti kọ àkọọ́lẹ̀ aburú mọ́ Suratul Fatih àyà 29 lọ́wọ́ wọ́n wọ́n bad àwọn léyìí ẹlẹ́sìn ni wọ́n Ọlọ́run confirm pé wọ́n lẹ́dínà máa wò rúkàn Ọlọ́run tààrà rúkàn sujada Ọlọ́run confirm pé ẹlẹ́sìn ni wọ́n máa kírun wọ́n máa fẹ́rí kalẹ̀ wọ́n máa rúkú kan akada Allahu imanahum wa hijratahum li biladihi Ọlọ́run tún sọ fún wa nínú Al-Qur'ani fáwọn àtàbàgbà Qur'an gbọ́ ni o tọ́lá àwọn ṣíyàn gbà Qur'an gbọ́ tọ́wọ́n láǹgbà Kùránì wà gbọ́ irọ́ wọn pa wọ́n wá gba Kùránì gbọ́ kí ẹsẹ̀ ló fi sọ èyí tí ń bẹ ń bẹ ọ̀rọ̀ rẹ̀ ò ní tako iṣẹ́ rẹ̀ ò ní tako bẹ́ẹ̀ ni ẹ̀mí rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ò ní tako Ọlọ́run ròyìn àwọn sábà ní Kùránì Ọlọ́run sì ròyìn wọn pé èèyàn rẹ̀ ni wọ́n Ọlọ́run ṣàlàyé pé wọ́n kó lu wọn lọ sí Madina. wa fil fatihi ayun li sahabati tamdahu Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ròyìn wọn Ọlọ́run ní walladhina amanu ẹ̀rí Ọlọ́run ní ẹ̀rọ àwọn tí wọ́n gbàgbọ́ wa hajaru wọ́n tún fi lélẹ̀ wọ́n fọ̀nà lẹ̀ wọ́n fi dúkìá lẹ̀ wọ́n fẹ́ bílẹ̀
wọ́n fi family house sílẹ̀ wọ́n wá tẹ̀lé ànábì lọ sí Madina wajahadu fi sabilillah wọ́n wá bá jagun ẹ̀sìn gbogbo àwọn tó fẹ́ pa ní ẹ̀sìn àwọn ni wọ́n dìde ìwọ òsínbẹ̀ ń gbà wọn bàbá tèmi òsínbẹ̀ bàbá tiẹ̀ ní òsínbẹ̀ àyẹ̀sìn tó ń jẹun rẹ̀ yẹn àwọn kan ni wọ́n fi ara gbọ́ta àwọn ni wọ́n fi ara gbádà àwọn ni wọ́n fi ara gbá ọkọ̀ wọ́n fi ibi panu èmi ìfọ́ lójú èmi ìgélérí èmi ìgélétí èmi ìgélẹ́sẹ̀ èmi darọ wálé wajahadu fi sabilillah àwọn ọ̀tá ọba ti pẹ̀sì tí wọ́n tó ń ṣe bí ìbá sọlá ọlọ́run lẹ́yìn náà ọlá àwọn sàhábà thumma walladhina amanu ọlọ́run bá ní ẹ̀rọ àwọn olùgbàgbọ́ òdodo wa hajaru wọ́n máa ṣe yíra wọ́n máa kó lé nítorí ẹ̀sìn yìí wajahadu fi sabilillah wọ́n máa jagun torí ẹ̀sìn yìí walladhina awaw ọlọ́run ní àwọn ará Mákà nìyẹn o ẹ wá rí àwọn tí wọ́n gbà wọ́n lálejò náà wà náà sọ̀rọ̀ àwọn kún wọn lọ́wọ́ ràn wọ́n lọ́wọ́ wọ́n gbà wọ́n lálejò pé ẹ má bọ́ Mádínà tí Mákà ọba gbà yín ọlọ́run ní àtàwọn tí wọ́n ṣe hijira àtàwọn tí wọ́n gbà wọ́n lálejò Mádínà wà náà sọ̀rọ̀ àwọn náà pè ní ansar ulaika humul mu'minuna haqqan ọlọ́run ọba ní àwọn yìí ní mùmínì òdodo àwọn ṣíyà ní kèfèrí ni wọ́n wọ́n ní kèfèrí ni wọ́n lahum maghfiratun wa rizqun karim ọlọ́run ọba ní mọ̀dẹ̀ ti fèrèjà àwọn yẹn o àrísìkí ń bẹ fún wọn lálejò náà tán bọ̀ wá gbádùn pẹ̀lú ẹ̀ Suratul Anfal aya 74 ṣé yàn gba Kùránì gbọ́ ọba gba Kùránì gbọ́ kí ló dé tí èsà àdúrà fáwọn sàbí ṣé àwọn bẹ́ẹ̀ sàdé Allahumma salli ala Muhammadin wa ali Muhammadin àbí kò ní Allahumma salli ala Muhammadin wa alihi kí ló dé tó dákẹ́ tó ní wàsábì torí lọ́dọ̀ títí ọdí gbà pé ummatun ẹni tá a ṣépèlé ni wọ́n ẹni tá a ṣépèlé ni wọ́n yẹ ṣe ẹni tá a ṣàdúrà fún ẹ challenge gbogbo ṣéyàn tí ń bẹ lọrin àti ṣéyàn tí ń bẹ lẹ Yorùbá àti tí ń bẹ ní Iran ẹni kí ló dé tí wọ́n ti ń ṣàdúrà fún ànábì tí wọ́n ṣàdúrà fún àwọn ará ilé rẹ̀ kí ló dé tí wọ́n dákọ̀ àwọn sàbí kí ló dé tí wọ́n dákọ̀ àwọn sàbí ìwọ náà ó rí lórí gọ́ọ̀gù tẹ́ǹsì ibi wọn bá ti ń ṣàdúrà Allahumma salli ala nabiyyina Muhammad wa ali Muhammad àbí kò ní Allahumma salli ala Muhammad wa alihi ìbẹ́ẹ̀ mọ̀ gbọ́ nìyẹn nígbà wà sí àbí iláyé lè gbọ́ torí àwọn gbà pé wọ́n ṣe ní àdúrà ẹni ìpè ni wọ́n ọlọ́run ọba àlá oróyìn wọn ni wọ́n gbàgbọ́ ìwọ ni wọ́n gbàgbọ́ ọgbà Kùránì gbọ́ ọ̀rọ̀ rẹ ti tako Kùránì ẹwà ní wọ́n parọ́ máa wọn ní o wọ́n parọ́ máa wọn ní o Al-Kùránì dájọ́ mọ́lọ́yìn náà ní gbogbo àjọ gbàgbọ́ tó bá gbàgbọ́ ò ní wà sàábì yìí tó bá ṣàdúrà ọlọ́run ọba akada Allahu anna sahabata matu li ajli Islam ọlọ́run ọba ní kọ́dà àwọn sàábì nítorí ẹ̀sìn yìí wọ́n sì fẹ̀mí wọn wéwu kọ́dà àwọn míì nù wọn lọ oyé wọn ò darí wálé ọlọ́run inna Allaha ọlọ́run ní èmi ọlọ́run dájú ọlọ́run bá Allah ishtara minal mu'minina anfusahum ọlọ́run ní mo ti rà lọ́wọ́ wọn mo rẹ̀ mí wọn wa amwalahum mo ṣe ra owó wọn wọ́n fẹ̀mí lẹ̀ wọ́n sì kówó lẹ̀ nǹkan méjì tó lágbára ẹ̀mí àtowó ọlọ́run bí anna lahumul janna ọlọ́run ní mo wá ní ìfi tàlì janna fún wọn padà yuqatiluna fi sabilillah ọlọ́run ní wọ́n máa jagun sójú ọ̀nà mi gan àwọn Abubakar wọ́n rí fàṣẹ o àwọn Umar Usman àwọn Ali Abu Sa'id àwọn Talha àwọn Mu'adh bin Jabal àwọn Hamza ọlọ́run ọba ní yuqatiluna fi sabilillah wọ́n máa jagun sójú ọ̀nà mi fayaqtulun ọlọ́run ọba ní ọwọ́ wọn bà nínú àwọn ọ̀tá tó fẹ́ pa wọ́n ọlọ́run ní ọwọ́ wọn bà nínú ẹ̀ ọlọ́run ní wa yuqtalun ọlọ́run ní ọwọ́ bà wọn mí náà nínú àwọn náà ọlọ́run ní àwọn sàábì mi náà àwọn náà darí wa yuqtalun ọlọ́run ọba ní wọ́n pa nínú àwọn náà wa'adan alayhi haqqan ọlọ́run ọba ní dandan àdéhùn ni lọ́dọ̀ èmi ọlọ́run kí n fi wọ́n sínú àlìjánná Suratu Tawbah aya 111 bí Kùránì láǹkà yìí wọ́n ní ọlọ́run náà wọ́n fi wọ́n sínú àlìjánná wọ́n sọ pé Aisha ọmọ náà ni Hafsa ọmọ náà ni Abubakar ọmọ náà ni àwọn tọ́lọ́run ra dúkìá tẹ̀lé Umar ọmọ náà Usman ọmọ náà ni ọlọ́run láìsà sí wọ́n sì yọ kọ̀rẹ́ẹ̀tì sí wọ́n lọ kọ̀rẹ́ẹ̀tì àbí Kùránì láfi ní àṣíyàtù kùfàr èfèrí ni wọ́n la yu'minuna bil Qur'an tó láwọn ọgbà Kùránì tá a gbé lọ́wọ́ ìwọ̀n gbàgbọ́ tá a bá gbàgbọ́ oye wọn ò ní máa sọ tí wọ́n sọ sáwọn sàhábà as-sahabatu humul wasita baynana wa bayna ar-rasul lawla Allah thumma as-sahaba ma wasala ilayna hadha ad-din kí gbogbo ẹni tí bá ń sọ pé àwọn ṣíà náà àwọn ará mùsùlùmí náà làwọn náà kí wọ́n lọ lè mọ̀ yí pé àwọn lè yìí ṣe muslim tó bá jẹ́ muslim dání wọ́n mọ̀ pé islam táwọn ṣe yẹn bàbá wa àti bàbá yín àwọn kan lọ lè gbà wá àwọn sàábé ni wọ́n gbà wá lọ́dọ̀ ànábì wa Muhammad ẹ̀sìn yóò ní dọ́dọ̀ wa bí ìbá jẹ́ pé antori kìtà ni àwọn sàhábà àwọn sàábé ni wọ́n gbà wá lọ́wọ́ ànábì àwa wá rí ànábì ní alaykum bi sunnati wa sunnatil khulafa'i rashidin al-mahdiyyin min ba'di ànábì ní súnà mi dọ́wọ́ yín ó sì dọ́wọ́ yín kẹ́ máa tẹ̀lé ojú ọ̀nà àwọn àlífà mi al-khulafa
Àtà nàbí ìyọ́nà lọ sí Yemen. Ìyọ́nà lọ gbá ìyọ́nà lọ àwọn. nàbí rán wọn káàkiri náà lè jíṣẹ́ Ọlọ́run. Kódà inú àwọn tí wọ́n rán ọyẹ tí Umar bin Khattab inú àwọn tó rán ó ní Amr bin al-As ọyẹ Amr bin al-As ó ti nínú àwọn tí Umar bin Khattab rán ni Ọlọ́run àwọn sí Áfíríkà ń bí láti Áfíríkà làwa ti gbẹ̀sẹ̀ Nàìjíríà ń bí bí ara Áfíríkà làwa Amr bin al-As òun ni wọ́n rán wá sí Samal Afrika àwọn sàábẹ̀ yẹn lẹ́yìn wá ń bú kòtòrò tó sábì sàhábà tẹ́ bá mẹ́wù tó wà ń bẹ̀ ń ṣe à àtẹ̀yìn tẹ́ ń gbára ta fún ṣe à àtẹ̀yìn tẹ́ ń kàtẹ́rà ṣe à. Ìtẹ́ni wọ́n ní point. Wọ́n ní point wọ́n ní àwọn náà mùsùlùmí làwọn náà àtẹ̀yìn tẹ́ ń gbé ṣíà tó wà lílẹ̀ yìí ẹ̀yìn ẹ̀sẹ̀ ṣíà tó Abubakar àti Umar Uthman. Ṣíà ni ṣíà ń jẹ́. Ṣíà ń jẹ́ kò sí ń jẹ́ ṣíà lé ẹ̀yìn máa fẹ́ bẹ̀rẹ̀ ranu lèyìn máa ń sọ bẹ́ẹ̀. Kò tí ì láyà àti sọ. Bẹ́ẹ̀ ni ẹ̀rù ń bà pé kìnìún kò sí làmọ́lẹ̀ torí wọ́n ní tàkíyà lọ́wọ́. Wọ́n jẹ mọ́sá ilé. Èyí tí wọ́n ń sọ nínú ó yàtọ̀ sí wọ́n máa sọ fún yín ta. Àwọn ní tí wọ́n gbàgbọ́. Man sabba sahaba faqad kafara bil Qur'an. Ọlọ́run ọba àlá ojú yẹ wáyé pé ẹni tí máa ń bú sàbẹ onítọ̀hún bu ẹni tọ́lọ́run ti sọ pé òun yọ́nú sí. Ẹni tọ́lọ́run bá ti yọ́nú sí wọn ebu mọ́. À ń sọ̀dà kejì ọ̀rọ̀ Ọlọ́run. As-sabiquna al-awwalun Ọlọ́run láwọn tó síwájú yín sabiquna yẹn ti tó àwájú yín ni wọ́n wà ó tún wọn ní al-awwalun kẹ́ lè bá yé yín pé àwọn làkọ́kọ́ tọ́mọ́ ni wọ́n ṣáájú yín tí wọ́n sọ pé àwọn ni àkọ́kọ́ àti gbọ́n ti ń sọ yé àbọ́lọ́run tún fi al-awwalun àkádà rẹ̀ pé kẹ́lí mà wọ́n ti wí àwọn àkọ́kọ́ nínú àwọn sàbẹ̀ èmi náà ni muhajirin Ọlọ́run tó làmọ́lẹ̀ ó láwọn Abubakar ni o àwọn muhajirin àwọn Umar Usman ni o wal ansar àwọn Ali ni o wal ansar àti gbogbo àwọn táǹgbà àwọn alálejò ní Madina walladhina taba'uhum bi ihsan àtàwọn tí wọ́n tún tẹ̀lé wọn lẹ́rìí dáadáa radiyallahu anhum Ọlọ́run yọ́nú sí wọn Ọlọ́run bá yọ́nú sí yàn tí wọ́n wá ń bó ń tọ̀ sọ ma pé onígbàgbọ́ náà Ọlọ́run gan ló ń bú yẹ ọ̀kan náà àwọn sàhábà wọ́n ní máa ń sábà sàhábà kò sábà Allah inú àwọn sálàfù sálì wọ́n ní ẹni tó bá ilé bú àwọn sàhábà Ọlọ́run gan ní bú Ọlọ́run lóhun yọ́nú sáwọn èèyàn tí wọ́n wá ń bú. Ẹlẹ́ẹ̀kejì dáa Rasul ala man sabba sahabata àdébí dídí sépè kalẹ̀ pé ẹni tó bá fẹ́ fẹ́rí gbà kọ́ máa retí pé àdébí dídí sépè yẹn kalẹ̀ torí àdébí Ọlọ́run ti fi hàn pé àwọn àdánwò kan padà dé lẹ́yìn ìgbà tó bá jáde láyé àdébí ní man sabba asahabi ẹni bá bú sàábì mi fa alayhi la'natullah bá àdébí ṣe làmọ́lẹ̀ àdébí ní kò ní dáa fún Ọlọ́run ọba aláàtí sépè látòkè sánmà man sabba asahabi bọ́bá ilé búkanú sàábí ó ti gbé tiẹ̀ fa alayhi la'natullah Ọlọ́run ọba ńlá Ọlọ́run ti dé bá wal malaika làánà Jibril ẹ̀yìn Mikail Israfil ẹ̀yìn gbogbo àwọn màláíkà wọ́n máa ṣépè lọ láti gbà tó bá ti bú sàábí wọ́n bú sàábí tábà yọ̀rọ̀ rọ̀ máa dàrú wan nasi ajma'in gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń ṣépè ní ayé èpè wọ́n máa mú ọ látara kó ń bú sàábí lẹ́nu kan ti ṣépè lẹ́nu tí ń bú sàábí èpè yẹn ọjà wọ́n jẹ́ pé ẹlòmíì ni máa ń bú ìpele wọn jà àwọn tó ń jí sàbẹ̀ wan nasi ajma'in gbogbo àwọn èèyàn pátá máa ti ń ṣépè lẹ́ni tí ń bú sàbẹ̀ ìpè wọn máa jà wọn Ọlọ́run bá aláàkọ́ máa já sórí burúkú débẹ̀ o rọ́mù yóò mìíràn ká máa pé ìyàwó Aisha ni oníṣìnà àwọn ṣíà ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lé oníṣìnà ní ìyàwó ànàbí lẹ́yìn ìgbà tí Ọlọ́run ti sọ àyà kalẹ̀ àyà tí ń sọ fún wa yìí pé òpùrọ́ ni àwọn mọ̀náfìkì Madina o ẹni bá wá tún ní tọ́lọ́run sọ yìí òun ọ̀gbà gbọ́ mọ́ kò gba Kùránì gbọ́ náà nù ẹni bá ti gba Kùránì gbọ́ alimanu billahi wa malaikati wa kutubi yàbí ìlà fi ń jẹ́ mùmínì náà ẹni bá ti gba Kùránì gbọ́ tó bá ti pè Ọlọ́run bá ní rọ́ faqad kafar ó ti kó ní ẹ̀sìn Islam torí Kùránì lọ́gbàgbọ́ tẹ́lẹ̀ fi ń jẹ́ muslim ní fi ń jẹ́ mùmín níbo Ọlọ́run gbà pé ìyàwó Aisha Ọlọ́run ti fọ̀ ọ́ mọ́ Ọlọ́run ọ̀gbà làwọn ṣe àfihàn sọ wọ́n sọ lórí íńtánẹ́ẹ̀tì táwọn pè ìyàwó Aisha oníṣìnà kéèyàn máa pè ìyàwó ọ̀gá wa lóníṣìnà àwọn àfáà wọn ní Yahudi ló dálẹ̀ lóòótọ́ èyí bẹ́ẹ̀ bá fẹ́ràn ọ̀gá yín dénú ní mo bó kọ ìyàwó ẹ̀jẹ̀ àfáà àyàn téèyàn fẹ́ràn mùdírù lè kí ó téèyàn fẹ́ràn èèyàn ní yẹpẹrẹ ìyàwó ẹ̀ ìtumọ̀ ẹni pé láti ń yẹpẹrẹ ìyàwó ẹ̀ òun gan ló fẹ́ gbóṣù wọ́n ní ẹ̀rùdù ìyàwó Aisha yẹn wọ́n ní ìjọmọlúwàbí rẹ̀ tán fi ń wọlé yẹn ìjọmọlúwà ànábì ni wọ́n fi ń wọlé wọ́n kàn gbé gbọ̀nà pé àwọn fẹ́ràn ara alẹ́ ànábì ni wọ́n ní tí Aisha gan wá ṣe nínú àwọn ara alẹ́ ànábì. ntọ́ bá ti understand ohun tẹ́ fi bẹ̀rẹ̀ ètò pé ṣé a fẹ́ bẹ̀sìn jẹ́ láti inú ilé. wọ́n ní hadafu shi'ati hadimul Islam. wọ́n fẹ́ padà Islam láti lẹ̀ wọ́n gbé kọ́lọ̀ mi wá. Ọlọ́run gba ànábì gbọ́ onífẹ́ ànábì ọ̀dẹ́ ń sọ fún ìyàwó rẹ̀ bó sì nàní ọ̀dẹ́ ń sọ fáwọn èèyàn. gbogbo ẹ̀yin tẹ́jẹ́ sí àìsàn ronú sàárín yẹn
àwọn Yahudi ni wọ́n gbèrò rí burúkú ilẹ̀ ọlọ́run ní nàlẹ́ nínú ẹja obìnrin òfúkì ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n gbé àdá parọ́ wa òfúkì náà pè ní kẹ́lẹ̀ ó sì bàtún mí ọlọ́run ní àwọn mọ̀náfìkì tí wọ́n lùpọ̀ máa yín ni o láta sábò sharran lakum bal huwa khairun lakum ọlọ́run ní ẹ má rò pa burú ni dáadáa lọ́wọ́ lábẹ́ fún yín kí yàwó Aisha kó lè ṣe sọ̀rọ̀ àwọn tí wọ́n parọ́ mọ̀ ṣọ́ọ̀tù nóró ayẹlẹ́ kọ̀ọ̀kanlá. àwọn tí wọ́n understand irú eléyìí tẹ́ sọ yìí wọ́n wà ní ebi náà àwọn sàábé náà làwọn tí ń gbé kí àwọn mọ̀náfìkì tí wọ́n dára àwọn abúlé àwọn sì bàtún mí kan yẹn àwọn abúlé báyìí mùsàlùmí àwọn yẹn náà dàbí mùsùlùmí àwọn náà wà ń bẹ. àìpẹ̀rù wọn sàábé yàtọ̀ sọ́lá àkọ́kọ́ yẹn tó gbàgbọ́ àwọn ò sì gbàgbọ́ tó pàdé ànábì tó sì gbàgbọ́ àwọn ò sì gbàgbọ́ àwọn darapọ̀ mọ́ àwọn sàábé ni. nídìí bẹ́ẹ̀ ní mẹ́ta ti ń búyàwó ànábì oyè àwa ti gbà pé ànábì lọ fẹ́ bọmọlúwàbí ẹ̀ jẹ́ nígbà àwọn bá ti sọ pé ìyàwó ọ̀gá wọn wọ́n ní onísìnà níṣẹ́ mọ̀ pé tí ó ṣẹlẹ̀ ni pé láì fi yàn ọmọ yóò yí ọ̀gá ńlá táwọn ìyàwó ti fẹ́ ṣe nìyẹn kọ́lọ̀ yìí tí wọ́n fẹ́ ṣe nìyẹn tọ́ba dípẹ́ yẹn bá gbàgbọ́ lóòótọ́ irú ọ̀rọ̀ ń kẹ́ máa sọ lórí social media yín ṣáà sábò sàhábà wọ́n máa ṣépè láwọn sàhábé wọ́n máa làánà wọn tí wọ́n bá ń kírun wọ́n máa ṣépè lé wọn ṣe rí gbogbo àwọn nǹkan kí nǹkan tẹ́ gbé nínú ẹ̀sìn Islam yìí ẹ fi ṣe dáàmú àwọn mustashirikun dáàmú wọn ni pé ẹ fi support wọn àwọn tó jẹ́ orientalist àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń wá aburú tí wọ́n fẹ́ gbé jáde tí wọ́n fẹ́ fi parọ́ mọ́ mùsùlùmí àbí parọ́ mọ́ Islam nígbà tẹ́yìn náà bá ti wá ń sọ àwọn sọkúsọ yìí sáwọn aráalé ànábì àwọn náà máa sọ lẹ́yìn náà isqatu sahaba isqatu marwiyatihim min al-Qur'an wal hadith wọ́n ní bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn tí wọ́n ń bú sàábé àgbọ̀dọ̀ tí wọ́n fọkànbalẹ̀ torí wọ́n ba ìrun jẹ́ wọ́n ba àwẹ̀ jẹ́ wọ́n ba ájì jẹ́ nítorí pé àwọn sàábé tí wọ́n gba ìsìn yìí wá fún wa tá a fi ń sin lọ́wọ́n ọba Kùránì àti hádísì wọ́n gbà wá nígbà bá sì ti já wọn sàábà tí wọ́n gba ẹ̀sìn wa tá a bá ti já wọn bọ́ ní tí wọ́n gbà wá náà kí ní ó sì jàmọ́ òun náà máa já bọ́lẹ̀ nígbà bá ní àbúrò rẹ̀ àtàbá ti ní ìbáyìí lórí ó sì gba hádísì 5,374 wa ẹ wo hádísì tó ti wọ bí bàbá ti ní Abubakar ìbáyìí lórí ẹ wo hádísì tó ti wọ bí Kùránì tán kó jọ ó ti di ká máa dáùtù ẹ̀ tábà ti ń bó mọ̀rù tó ń kà fara rẹ̀ Kùránì tó ní ká Usman bin Affan ní Kùránì tó ní ká kó jọ ó ti di ká máa dáùtù ẹ̀ tábà ti ń bó ọyẹ Ali gbogbo ìròyìn tá ànábì fi ìròyìn rẹ̀ ó ti di ká máa dáùtù wọn àyè bá sàábì kan sọ̀tà gbogbo àwọn sàábà pátá odòòlù èèyàn ní déédéé ni wọ́n ẹni rẹ̀ ni wọ́n ẹ̀rù bánà wọlọ́hún àwa bẹ̀ ọ́ àìbẹ̀ lókù báyìí ká máa bẹ̀ lọ́hún fáwọn ṣẹ́yà kọ́lọ́n dín wọn kò ń bẹ̀ àwọn tí wọ́n ka tẹ́ra ṣẹ́yà kọ́lọ́n dín wọn rí tẹ́ra rí ka tẹ́ra tọ́bárí wà tẹ́ra Ibn Kathir wà ńlẹ̀ Shawkani wà ńlẹ̀ Al-Qurtubi wà ńbẹ̀ Sa'di wà ńbẹ̀ Imam Zahabi wà ńbẹ̀ àwọn tẹ́ra gidi ń bẹ́lẹ̀ kí èèyàn fẹ́ ṣe wá àṣekọ́ wa mọ́lẹ̀ ká tẹ́ra àwọn tẹ́sì. ọkàn gbé sábẹ́ tébù tẹ́lẹ̀. àwọn à ń pé mo ní tí mo gbẹ́sẹ̀ lé ẹ dárúkọ tẹ́lá kiri gbogbo ayé orin náà bó ní sọ wọn ká tẹ́lá tẹ́lá sọ fáyé ìtumọ̀ ní bí tẹ́lá ń ṣe tẹ́lá Islam ẹ dákun tó tọ́lọ́wọ́n bá wa ẹ má jẹ́ àtọ́rí pa afẹ́ gbà yìí àwọn náà afẹ́ sọ tuntun afẹ́ sọ fún wọn pé tójú wa tó ojú wọn tó bẹ́ẹ̀ ọmọ ìyá mi kò sí tẹ́nìkan kò sí tẹ́nìkan ìsọ̀pá mọ́nú ayé tẹ́nìkan lọ́wọ́ yẹn àwọn kan ti kà á tí wọ́n ti fi gba dòkítọ́rà wọ́n ti ka gbogbo ẹ̀ tí wọ́n fi ṣe masters táwọn ti rí i pé ká mọ̀ ká dẹ̀ ṣe nákìdó rẹ̀ ká pé ọ̀dà ká sọ fáyé pé ọ̀dà pé ròrí burúkú ni nídìí bẹ́ẹ̀ Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana Ọlọ́run má jẹ́ àtúnṣe náà lẹ́yìn ìgbà tó ti fi amánà o má jẹ́ ìsìlámù wọn bàjẹ́ o wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab Ọlọ́run mọ́sá wọlé àánú Ọlọ́run mọ́sá kẹwàá látọ̀dọ̀ ara rẹ̀ Ọlọ́run wá kẹwàá pẹ̀lú ẹ̀sìn ìsìlámù tá nábì mú wá Ọlọ́run jẹ́ kó nínú ayé pẹ̀lú ẹ̀sìn ìsìlámù tá nábì mú wá Ọlọ́run bá aláàkọ́ wá sí wa lẹ́ni rí kọ́tà wá lọ́rẹ̀ àjẹ́nà innahu ala dhalika qadir. jazakumullahu khairan ẹ jẹ́ kí a sọ fáwọn ṣẹ́kọ̀ọ́ wa pé jazakumullahu khairan. wa antum fa jazakumullahu khairan. Ọlọ́run bá kó bá ní san yín lẹ́san lórí eléyìí náà kọ́lọ́n kó bá ní fi sínú mizan hasanati Ọlọ́run dákun gbogbo àwa tí a gbọ́ Ọlọ́run má jẹ́ ó jẹ́rìí takò wá lálùkìyàmù Ọlọ́run dákun jẹ́ ó jẹ́rìí gbé wa àwọn ọjọ́ ṣíà tí wọ́n fẹ́ mọ gbé nílẹ̀ Yorùbá Ọlọ́run bá ní gbà wọn wọlé Ọlọ́run dákun bá wa fi wọ́n mọ̀nà gẹ́gẹ́ bí sheikh náà ṣe ṣàdúrà fún torí pé ara wa náà elédè wa náà ni wọ́n Ọlọ́run dákun jẹ́ kí wọ́n mọ̀nà Ọlọ́run dákun má jẹ́ wọn kú sórí àná. ẹ kàn bí wọ́n pé kí ló dé tẹ̀ ní Allahumma salli ala Muhammad wa ali Muhammad wa Muhammad wa ali kí ló dé tẹ̀ ìdáka wọn sàbẹ̀ ìbéèrè ẹ̀yọ̀ kan ti tó.
So ibe challenge ni èyí sì tẹ́ ń ṣàdúrà kan ṣàlàyé fáyé tá ṣàdúrà fáwọn sàbí ànábì ẹ̀sìn mọ̀gbìyànjú tí wọ́n ṣe challenge ńlá a nídìí mọ́jú báyìí lọ torí ìjọba àkókò fún àǹfààní àwa tí a bá fẹ́ bá ní dá sí ètò Fiqhul Islam 6989343667 Money Point account 6989343667. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ onígbọ̀wọ́ ètò Fiqhul Islam. A tún mọ̀ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ Thursday inshallah. Tó bá di ní ọjọ́ ọ̀túnla ní Masjid Hanzala ní Gẹ̀rẹ̀wú, àwọn sheikh wa ní ìdánilẹ́kọ̀ọ́ ńbẹ̀ lórí irú àwọn àkọ́rí báyìí. Kí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó ṣe nírọ̀rùn ní aago 10 àárọ̀ ní Gẹ̀rẹ̀wú ní ìlú Ìlọrin wa ń bí. Jazakumullahu khairan, dúpẹ́ lọ́wọ́ yín sheikh. Ọlọ́run bá ní dúpẹ́ fún yín. Subhanakallahumma bihamdik, ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run ròyìn àwọn sábà ní Kùránì, Ọlọ́run sì ròyìn wọn pé èèyàn rẹ̀ ni wọ́n. Ọlọ́run ṣàlàyé pé wọ́n kó lu wọn lọ sí Madina. Wa fil fatihi ayun li sahabati tamdahu. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ròyìn wọn. Ọlọ́run ní walladhina amanu ẹ̀rí. Ọlọ́run ní ẹ̀rọ àwọn tí wọ́n gbàgbọ́ wa hajaru wọ́n tún fi lélẹ̀ wọ́n fọ̀nà lẹ̀